Mo kí ẹ̀yin brọ́dà mi àtẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Ní orí ìkànnì yìí ni a ti ń gbé àṣà, ìṣe àti ẹ̀sìn ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ní ti ilẹ̀ Áfíríkà lápapọ̀. Orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé wípé kí ẹ tẹ subscribe button tí yóò wà nísàlẹ̀ fídíò yìí, kẹ́ má sì tún gbàgbé kẹ́ ẹ tẹ notification bell tó wà ní ẹ̀gbẹ́ subscribe button náà. Gbàkígbà tá a bá fi fídíò sórí ìkànnì yìí, ẹ máa jàǹfààní láti tètè rí i. Nínú fídíò yìí mo fẹ́ fún yín ní update, mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Tani Olohun. Tani Olohun tó jẹ́ brọ́dà wa tí ó wà ní àhámọ́ láti bí ọjọ́ mélòó kan báyìí nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ ti mọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi kàn án náà ni pé àwọn mùsùlùmí tí wọ́n sọ wípé ó bà wọ́n lórúkọ jẹ́ àbí kò bà wọ́n lórúkọ jẹ́. Orí rẹ̀ náà la ṣì wà láti ọjọ́ bíi mélòó kan báyìí tá a ti sọ̀rọ̀ síwájú, tí a ti sọ̀rọ̀ sẹ́yìn. A sì tún fi tó yín létí wípé wọ́n ti fún ní bail. Ẹ dẹ̀ ti gbọ́ gbogbo bail condition tí wọ́n fún un. Ṣùgbọ́n nínú fídíò yìí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó dá lé lórí àwọn ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí yìí ń sọ, àwọn agbẹnusọ wọn lórí ayélujára. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni mo kàn fẹ́ gbìyànjú láti sọ̀rọ̀ sí. Lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni wípé wọ́n sọ wípé àwọn tó wà lórí ayélujára tó jẹ́ lọ́ọ̀yà orí ayélujára tí wọ́n ń sọ̀rọ̀ gbé Tani Olohun lẹ́yìn wípé àwọn gan ni wọn ò fẹ́ kí ọ̀rọ̀ náà níyanjú àbí àwọn ni ò fẹ́ kí ó nítúsílẹ̀. Ọ̀rọ̀ yìí náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wípé ṣé ó yẹ ká ṣe máa sọ wípé òye àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí ni, nítorí wípé tí nǹkan bá ṣẹlẹ̀, pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ẹni táwọn èèyàn tó lérò lẹ́yìn lórí ayélujára, dandan ni wípé kó láwọn èèyàn tó máa sọ̀rọ̀ láti máa gbé níjà, dandan nìyẹn. Àwọn yìí wọ́n tún wá ń sọ̀rọ̀ wípé ó yẹ kí wọ́n máa bá bẹ̀bẹ̀ ni, ó yẹ kí wọ́n máa bá bẹ̀bẹ̀, kán má tún máa kọ sí ìkan tó máa tún fi fún ní wàhálà, ìdààmú sí i. Fídíò tí mo ṣe lélẹ̀ tó kọjá lórí Tani Olohun, mo sọ wípé Tani Olohun kì í ṣe ọmọ kékeré, kò ń ṣe ọmọ ọwọ́ tí ò mọ nǹkan tó tọ́ àbí nǹkan tí ó yẹ fún un. Tí àwọn tó nífẹ̀ẹ́ sí Tani Olohun tó wà lórí ayélujára tí wọ́n ń gbé lẹ́yìn láti máa sọ̀rọ̀ padà sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àbùkù sí ìṣẹ̀ṣe, láti máa sọ wípé kán máa sọ̀rọ̀ padà sí wọn, tí wọ́n dẹ̀ wò pé wọn ò ní bẹ̀bẹ̀. Táwọn yìí bá tẹ̀ ń sọ̀rọ̀, ǹjẹ́ Tani Olohun ló sọ ni? A ti rí àwọn èèyàn Tani Olohun, àwọn èèyàn ẹ̀ tí wọ́n ti jáde sórí ayélujára, tí ẹ̀dẹ̀ sì túmọ̀ wípé mùsùlùmí sì ni àwọn èèyàn Tani Olohun. Ìyá Tani Olohun ti jáde, olórí ẹbí Tani Olohun ti jáde, gbogbo wọn ti jáde síta láti bẹ àwọn mùsùlùmí wọ̀nyí. Wọ́n ti bẹ̀ wọ́n. Àwọn tó ń sọ̀rọ̀ lórí ayélujára láti gbè sẹ́yìn Tani Olohun, àwọn kì í ṣe ará ilé Tani Olohun, ṣùgbọ́n olólùfẹ́ Tani Olohun ni wọ́n jẹ́. Kò dẹ̀ sí nǹkan tó burú nínú pé ẹni tó bá jẹ́ ẹni tó lérò lẹ́yìn kó má ní àwọn èèyàn tó máa sọ̀rọ̀ gbé lẹ́yìn tó bá wà nínú ìṣòro. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò yẹ kó jẹ́ nǹkan tí ó yẹ kí àwọn mùsùlùmí tó ń sọ̀rọ̀ wípé àwọn tó ń sọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ nǹkan tó yẹ kó ní ìtumọ̀ sí wọn rárá, tó bá jẹ́ pé wọ́n ní nǹkan ṣe ni. Nítorí fún kí ni àwọn èèyàn Tani Olohun ti bẹ̀, wọ́n ti ń bẹ̀, kò ń ṣe pé wọ́n ti bẹ̀, wọ́n sì ń bẹ̀ wọ́n. Àwọn àfáà wọ̀nyí tí wọ́n á ń sọ wípé àwọn tó wà lórí ayélujára wọn ò ṣe gbá, wọn ò ṣàwo. Kí ló kan nǹkan tí ẹ fẹ́ ṣe pẹ̀lú nǹkan tí àwọn ará ìlú tó ń sọ? Kí ló kan nǹkan tẹ́ fẹ́ ṣe nínú yín? Ẹni tó bá fẹ́ wùwà ìkà, ìwà ìkà yẹn ń wù tẹ́lẹ̀ ni, kò ń ṣe wípé èèyàn kan ló kọ láti wù ú. Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe rere, ó fẹ́ ṣe rere ni, kò ń ṣe èèyàn kankan ló kọ pé kó ṣe rere. Àwọn èèyàn Tani Olohun, ìyá Tani Olohun, ẹ̀gbọ́n Tani Olohun, èèyàn tó jẹ́ olórí ẹbí fún Tani Olohun, gbogbo wọn ti jáde, wọ́n ti ń bẹ àwọn mùsùlùmí wọ̀nyí. Ṣùgbọ́n nǹkan tó wá ń sọ ni wípé àwọn tó wà lórí ayélujára àwọn ni ò jẹ́ kọ́rọ̀ tán. Kí ló kan àwọn tó wà lórí ayélujára pẹ̀lú pé ẹ fẹ́ tú èèyàn wa sílẹ̀ àbí ẹ fẹ́ tú sílẹ̀? Ìyá ẹnìkan tó bẹ̀ wọ́n, tó ń bẹ̀,
Ìyá Tani Olohun nìkan tó ń bẹ̀bẹ̀ ìyá. Ẹ̀sìn Islam yín sọ̀rọ̀ nípa ipò tí ìyá wà, ìyá èèyàn, ìyá tí ò bá sí ẹnì kankan tó bẹ̀ yín, nǹkan tó ti lè mú kí Ìyá Tani Olohun jáde láti bẹ̀ yín eléyìí tó. Ipò wọ́n sọ̀rọ̀ lórí ayélujára, wọn sọ̀rọ̀ lórí ayélujára, kò yẹ kí yẹn tún jẹ́ kankan fún yín mọ́. Kí la tẹ̀ tún sọ náà? Ọ̀rọ̀ Ọlọ́run lẹ sọ pé ẹ gbé lọ́wọ́, ọ̀rọ̀ Ọlọ́run lẹ sọ pé ẹ gbé lọ́wọ́. Kí ló dé tẹ̀ ṣe wá fa arákùnrin yìí sí kóòtù Ọlọ́run bá ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá pé mo fà á sí kóòtù Ọlọ́run lọ́wọ́, nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run náà lẹ̀ ń sọ pé ẹ̀ ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run yìí òun náà ló yẹ kẹ́ ẹ wò láti fi jẹ́ kí tó bá yẹ pé ẹnì kan tó bí ọkàn tó ṣe ó tọ́ sí pé kó jìyà, ọ̀rọ̀ Ọlọ́run yìí náà ní kẹ́ jẹ́ kó jìyà, kò ń ṣe western education. Western law ni ẹ̀ ń lò láti fi dá sẹ̀ríà fún. Ẹ ṣe lo ti Ọlọ́run tó wà nínú Quran àbí hadith láti fi jẹ́ kẹ́ mọ̀ wípé ok nǹkan báyìí ló sọ ẹ fi sílẹ̀. Ṣebí àwọn hadith wà lóríṣiríṣi tí a mọ̀ tá máa ń gbọ́ wípé àwọn bìmí wà tí èèyàn kan máa sọ̀rọ̀ sí Muhammad tẹ́ máa ní ok ẹ fi sílẹ̀, kàn fi ẹni náà sílẹ̀, tí Muhammad máa ní pé kàn fi ẹni náà sílẹ̀. Gbogbo ẹ̀ láti gbọ́, àti gbọ́ oríṣiríṣi. So ọ̀rọ̀ nípa pé àwọn kan sọ̀rọ̀ lórí ayélujára kò sọ̀rọ̀ lórí ayélujára kò yẹ kó ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ṣe fún Tani Olohun. Mo ti sọ síwájú pé ẹni tó bá fẹ́ wu ìwà ìkà, ìwà ìkà wà nínú ẹ̀ tó fẹ́ ṣe ni, kò ń ṣe pé bóyá èèyàn kan ló sọ pé kó ṣe. Ẹni tó bá lè fẹ́ ṣe rere wà nínú ẹ̀jẹ̀ tó fẹ́ ṣe ni. Ká ní pé tiẹ̀ tó wá já sí wípé Tani Olohun sọ pé ẹ má bá mi bẹ̀bẹ̀ o, ẹ má bẹ̀ mi bẹ̀bẹ̀ o, èmi ò ní bẹ̀ ní kankan o, ṣùgbọ́n Ìyá Tani Olohun ti tó. Ǹjẹ́ ẹ lè wá jáde kẹ́ sọ pé nítorí Ìyá Tani Olohun tí Ìyá Tani Olohun sì tún jẹ́ mùsùlùmí? Gbogbo ayé ló ń wo gbogbo nǹkan tó ń lọ, gbogbo ayé ló ń wò ó. Inú mi tún dùn pé ayélujára ti wà. Ṣé mọ̀ pé ayélujára tó wà yìí ó dàbí documentation ni, lóyìnbó ń pè ní documentation, nǹkan àǹfààní tí a ní láyé bí 100 years ago, tí a ní 200 years ago, 500 years ago, tí a ní tó jẹ́ pé bí ìtàn ní gbogbo ọ̀rọ̀ ṣe wá ń lọ. A dẹ̀ mọ̀ pé títàn bá ti ń pẹ́ sí ó máa ń yíra padà tí ò ní yí àwọn èèyàn mọ́. Ṣùgbọ́n ayélujára, internet, gbogbo nǹkan tá bá ti fi sórí internet tó bá yá, àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn máa jáde, wọ́n máa rí. Kò dẹ̀ tó bá sòótọ́ fún tí ò ní mọ̀ pé wọ́n sòótọ́ fún, tó bá tún parọ́ fún náà ó máa mọ̀. So gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn máa mọ̀ wípé ṣé báyìí ni ẹ̀sìn ṣe rí. Àǹfààní ṣì wà fún yín o láti lè ṣàtúnṣe. Gbogbo àwọn mùsùlùmí tí wọ́n polongo pé báyìí ni Ọlọ́run ṣe sọ, báyìí ni kẹ́ ṣe ṣe, báyìí ni ká ṣe ṣe ní ìlànà Ọlọ́run, gbogbo àwọn náà la tún ń rí tí wọ́n ń wu ìwà tó dàbí ìwà ìkà, tí wọ́n ń wu ìwà báyìí sí Tani Olohun tó jẹ́ èèyàn wa. Ìwà tí wọ́n ń wù sí gbogbo ayé ló máa rí, àwọn èèyàn ń wò ó. Nígbà tá a bá sọ pé ẹ̀sìn àlàáfíà ní àdúgbò, èèyàn míì tí ó bá rí pé èèyàn kan fẹ́ wá bá òun fa wàhálà, ó máa ní àmì ò fẹ́ wàhálà o, ó máa yà fún ẹni náà. Ẹnìyẹn fẹ́ àlàáfíà nìyẹn. À ń fa nǹkan lẹ́sẹ̀, nǹkan tó jẹ́ pé a lè fojú fò, àwọn nǹkan tá a lè fojú fò ni, àwọn nǹkan tá a lè sọ wípé ẹ jẹ́ kí Ọlọ́run dá sẹ̀ríà. Lóòótọ́ a mọ̀ pé nǹkan míì lè ṣẹlẹ̀ tá a máa ní òkè ẹ jẹ́ kí èmi náà kí n defend ara mi. Defend ó yàtọ̀, ṣùgbọ́n àwọn kankan máa ṣẹlẹ̀, mi ò fẹ́ wàhálà, ẹ jẹ́ kí wàhálà yẹn máa lọ, mo fà á sí kóòtù Ọlọ́run lọ́wọ́. Tó bá wá jẹ́ pé ẹni tí ó gbé ọ̀rọ̀ Ọlọ́run yìí lọ́wọ́ náà lòun náà tún wá sọ wípé irọ́sẹ̀ mo máa fà á délẹ̀ náà, máa jà á délẹ̀ ni. Kí wá nìdí tí àwọn kan fi sọ wípé humanity is the first thing, humanity òun ni nǹkan àkọ́kọ́. Kí nìdí tí àwọn kan fi sọ bẹ́ẹ̀? Nítorí wọ́n ń wò ó wípé nígbà tẹ́ni tó bá gbé ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ tó ń hùwà báyìí àbí tó ń ṣe báyìí, then kí wá ní ìfẹ́ ara èèyàn tá à ń sọ ń pa wípé ok nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ, ká tẹ̀ wá gbà pé ok nǹkan tí Tani Olohun ń ṣe kò dùn mọ́ yín nú. Ṣẹ́yìn ò lè wò wípé kẹ́ máa fún ní àdúrà, kẹ́ máa gbàdúrà fún wípé Ọlọ́run bá mi tú ọkàn arákùnrin yìí, bá mi tú ọkàn rẹ̀ padà, bá mi change ọkàn rẹ̀ padà. Even ní àwọn ẹlẹ́sìn kejì tó jẹ́ Kristẹni, àwọn èèyàn tó jẹ́ pásítọ̀ wọ́n máa ń bú wọn dáadáa lórí ayélujára. Àwọn èèyàn máa ń bú wọn tá a máa ń rí dáadáa. Tí pásítọ̀ kan tó bá ṣe miracle
àwọn èèyàn máa jáde síta wọ́n máa bu wọ́n máa sọ̀rọ̀. Mi ò gbọ́ rí pé pásọ̀ kan ní irọ́ o kó lè dogun ni kó lè dìjà ni. So ẹ jẹ́ ká máa wo gbogbo eléyìí, gbogbo nǹkan tí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn máa wò léléyìí wípé okay nínú ẹ̀sìn àkọ́kọ́ yìí àbí ẹ̀sìn èkejì yìí àbí ẹ̀sìn ẹ̀kẹta yìí èwo gọgọ ló jẹ́ ẹ̀sìn àlàáfíà. Ìdí tá a fi sọ nìyẹn wípé ayélujára ó ti wà, gbogbo ẹ̀ ló ti wà documented sórí internet, gbogbo ẹ̀ ló ti wà. So mi ò ní sọ jù báyìí lọ. Nǹkan tí kókó inú ọ̀rọ̀ fídíò mi ni wípé àwọn èèyàn Tani Olohun ti bẹ Tani Olohun ti ń bẹ àwọn mùsùlùmí wọ̀nyí. Ìyá Tani Olohun nìkan ó ti tó láti bẹ̀yìn kẹ́ gbọ́ kẹ́dẹ̀ fi Tani Olohun sílẹ̀. Tí Tani Olohun fúnra ẹ̀ bá sì ń sọ pé òun ò bẹ̀bẹ̀, ṣùgbọ́n tí ìyá ẹ̀ bá jáde ẹ̀ ṣe sọ pé torí ìyá Tani Olohun ni a ṣe fi sílẹ̀. Torí ìyá Tani Olohun àti torí Ọlọ́run Allah tẹ́ ń tẹ̀lé. Ẹ lè sọ bẹ́ẹ̀ náà, ẹ lè sọ bẹ́ẹ̀, ẹ lè sọ, ẹ lè ṣe. Mi ní sọ jù báyìí lọ. Lórí ètò Get a Better Life láwà. Ibi ni a ti ń gbé àṣà, ẹ̀sìn àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ tilẹ̀ Áfíríkà lápapọ̀. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa tẹ subscribe button yẹn, nítorí tá bá fi fídíò síta ẹ máa tètè máa mọ̀ pé a fi fídíò síta. Kí ẹ dẹ̀ tún tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe button náà. Thank you and get a better life.